nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Sokoto ó tó àpérò fọmọ eríwọlẹ̀ Yorùbá. Tí ẹ bá wo fídíò tí mò ń ṣò fún yìí, ẹ rí wípé wọ́n ń wọnú mọ́tò, wọ́n ń kó kúrò nínú ìlú láì mọ ibi tí wọ́n ń lọ. Àwọn tá à ń sọ yìí, àwọn ará ìlú Sokoto ni o. Kò sí nǹkan méjì tí wọ́n ń sá fún kọjá àwọn bandit. Wọ́n ti gba ilẹ̀ Sokoto mọ́ wọn lọ́wọ́. Èyí tó tiẹ̀ wá jẹ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni wípé tó bá mú àwọn àgbàlagbà wọn, àwọn elders wọn, tí wọ́n bá lè ṣe aburú tó tó báyìí fáwọn èèyàn wọn, mélòó mélòó ni wọn ò ní ṣe nílẹ̀ Yorùbá tàbí ní South bí báyìí. Ìyẹn la fi ń sọ wípé kí àwa tá a wà ní ìsídà South West, South East, South, tá a bá jẹ́ ọmọ Yorùbá tàbí tá a jẹ́ South, ẹ má jà ṣe ẹlẹ́yàmẹ̀yà. Èmi ni Ìjẹ̀bú, èmi lẹ̀gbá, èmi ni Yorùbá, èmi ni Odùduwà. Àsìkò yìí kọ́ nìyẹn o. Ẹ máa wo fídíò yẹn, wọ́n ń sá ni o, wọ́n ń sá lọ ni o. Nígbà tí wọ́n bá parí nílùú Sokoto, ẹ má gbàgbé pé Sokoto ni Trump ti strike wọn láìpẹ́ yìí. Síbẹ̀síbẹ̀ ogun ò sinmi ń bẹ̀. Gbogbo ọmọ Yorùbá tó ń jà, àsìkò ìfọwọ́sowọ́pọ̀ lélẹ́yìí, torí pé àwọn ẹni yìí tí wọ́n bá lè tẹ etí aṣọ ara wọn mọ́lẹ̀, wọ́n fàṣọ aláṣọ ya. Èyí tó túmọ̀ sí wípé ìgbáradì gidi ó gbọ́dọ̀ wà fún ọmọ Yorùbá. Ẹ̀yin olóṣèlú, ó tó àsìkò ká máa fi bi yín léèrè o. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà lágbègbè yín ẹ bá wọn kẹ́dùn náà ni? Gbogbo owó orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń gbà gẹ́gẹ́ bí owó ètò ààbò lágbègbè yín, pàápàá jùlọ àwọn gómìnà tó sì ń kọ́ntínú láti máa rí báyìí lọ, ṣé bẹ́ẹ̀ ni ó máa rí lọ? Wọ́n rò pé ó tó àsìkò, tàbí ká sọ pé àsìkò ń bọ̀ táwọn aráàlú ó máa béèrè lọ́wọ́ ẹ̀yin olóṣèlú wípé ẹ̀yin ni ká bi léèrè. Torí tá a bá ń sọ fún wípé ẹ forúkọ àwọn tó ń sponsor àwọn agbésùmọ̀mí jáde, ẹ kọ síta, tẹ́ ẹ̀ rí kọ síta, ayé ó sọ wípé ẹ̀yin fúnra yín ẹ̀yin sponsor àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò nítorí àti jẹ gàba lé aráàlú lórí nítorí òṣèlú. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀? Bóyá torí pé ẹ fẹ́ jẹ́ number 1 lágbègbè yín, bóyá torí ẹ̀ náà lẹ ṣe ń wo àwọn agbésùmọ̀mí ràn. Yàtọ̀ fún Sokoto, ọ̀pọ̀lọpọ̀ agbègbè nílẹ̀ Òkè Ọya làwọn bandit ti gbà ní àwọn community, wọn ò sì fi bò. Tí wọ́n bá lè láyà lọ sí mọ́ṣáláṣí tí ààrẹ ti wá kírun, tí wọ́n lọ protest lórí ọ̀rọ̀ Iran, tí wọ́n dẹ̀ ń pa wọ́n nílùú tiwọn, tí wọn ò rí nǹkan kan ṣe sí, wọn ò fijọ́ kan protest lórí ẹ̀ rí. Kò nílò kánṣẹ̀ bí wá lérè pé ìran wo ló ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àwọn ìran yìí ni, àwọn ìran sálámọ̀ yìí ni, àwọn tí wọ́n papọ̀ mọ́ àwọn èèyàn tá a mọ orúkọ tá a lè pè wọ́n, ṣùgbọ́n tí wọ́n fẹ́ràn ẹranko ju ẹ̀mí èèyàn lọ. Then àwọn ọba tiwa nílẹ̀ Yorùbá, àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá, gbogbo wọn lajú o. Wọ́n rí àwọn fídíòs yìí o. Wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ lókè Ọya ní North lọ. Wọ́n rí nǹkan tí àwọn northern leaders tí wọ́n ṣe fún àwọn èèyàn tí wọ́n gangan. Àwọn kan ní àwọn kan middle belt, wọ́n ń ṣe total Hausa àbí wọ́n ń ṣe total Fúlàní. Èyí tí ò bá àrí kó jẹ, ẹ̀mí lẹ̀mí ń jẹ́, èèyàn lèèyàn ń jẹ́. Ó jẹ́ Kristẹni, ó jẹ́ Mùsùlùmí, àwọn ará bí ti ń pa anybody. Tó bá jẹ́ báwọn èèyàn ṣe ń sọ ni, wọ́n lẹ́yìn olóṣèlú náà lẹ́mọ̀ báwọn pípù yìí ṣe bẹ̀rẹ̀. Wọ́n ládéhùn tẹ́ ẹ̀ múṣẹ mọ́, wọ́n ní ló jẹ́ kí wọ́n allegedly lágbára yín ò ká mọ́. Ṣágbára yín máa wá ká lọ́jọ́ o. Ṣé bọ́mọ Nàìjíríà ṣe máa tẹ̀síwájú nínú ìdààmú leléyìí tẹ́yìn ó wà gbé àkété 2027 tẹ́ máa gbé lórí tẹ́lẹ̀ ìrìnodò ìdìbò ẹ fẹ́ lọ pòmìmù, yóò pa yín lórí ni. Ó ṣeé ṣe kó pa yín lórí, torí Ọlọ́run tẹ́ ń wò yẹn,
ó máa ń ní sùúrù fún ẹlẹ́ṣẹ̀ láti ronú pìwàdà. Ṣé tẹ́ ń sọ fún wa ni pé ká pé kò sí Amẹ́ríkà láyé, kò sí Ísírẹ́lì láyé, kò lè sí hope fọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò àti agbésùnmọ̀mí. Àwọn pípù yìí láwọn ò fẹ́ division, wọ́n láwọn ò fẹ́ restructuring, wọn ò dẹ̀ yé pa àwọn èèyàn, agbára yín ò sì ká wọn. Àwọn aráàlú Sokoto ló ti ń sá kúrò ń lù wọn ẹ̀ o, ibi tí wọ́n ń lọ wọn ò mọ̀ o. Ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ kó rí ilẹ̀ Yorùbá tó bá ń lọ bẹ́ẹ̀ ní north? Àwọn afẹ̀míṣòfò agbésùnmọ̀mí ẹ̀ ń pè wọ́n bandit, ẹ̀ kàn ń pákéjì orúkọ ni, terrorist ni wọ́n, torí pé wọ́n ń gbébọn kiri, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn, wọ́n ń jàgbọ́n èèyàn gbé, wọ́n ti sọ orílẹ̀-èdè Nàìjíríà di graveyard, wọ́n ti sọ di tẹ́. Kán máa ka òkú èèyàn 100 láì ṣòkú eku. Ṣé bó ṣe yẹ kó máa rí nìyẹn? Fídíò tẹ́ ń wò yẹn ò ní ló ṣẹlẹ̀. Tọ́mọ Yorùbá bá jẹ́ mùsùlùmí, ẹlẹ́sìn àbáláyé tàbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àsìkò rèé tó yẹ kí wọ́n máa ronú nǹkan míì. Nǹkan míì tí wọ́n máa ronú ni pé kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀nà àbáyọ ni. Ọ̀nà àbáyọ ni. Irú ọ̀nà àbáyọ wo? Báwo la ṣe máa gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ ewu? Báwo la ṣe ní jẹ́ kí àwọn agbésùnmọ̀mí, imagine àwọn afẹ̀míṣòfò yìí, àrà tí wọ́n ń dá báyàwó rúgbó lò pọ̀ nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí. Níjọ́ tí wọ́n ti ń mú wọn, ẹbí mi léèrè mélòó ló ti dé kóòtù, ẹjọ́ wo ni wọ́n dá fún wọn? Kí ló dé tó bá jẹ́ lóòótọ́ wọ́n dájọ́ fún wọn, kí ló dé tí wọn ò fi hàn wá pé ìkànnù wọn rí? Àfi kán máa sọ fún wa pé repentant Boko Haram. Nígbà tẹ́ni tó ti pa èèyàn láì mọye tẹ́ wá ló lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́, àbọ̀wọ́ tẹ́ ẹ wá ló rìpẹ́ǹtì. Ẹ̀yin ọmọ Yorùbá, àwọn èèyàn kan wà tí ọwọ́ wọn bá tẹ àwọn àníkẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara yín. Bẹ́ẹ̀ ṣe hand wọn over táwọn àmọ̀tẹ́kùn mú wọn tí wọ́n handed over fún àwọn agbófinró náà ní ọ̀dà. Ìtawà kan sọ ni wípé ẹ má mú òfin lọ́wọ́ ara yín, ṣùgbọ́n tó bá kọ wájú sí yín kẹta, tó bá kọ̀yìn sí yín kẹta, tó bá kọ̀yìn nìkan ẹ tẹ́rù ara yín pa. Àwọn tẹ́ hand over fún àwọn agbófinró yìí, tí wọ́n bá padà bọ́, tó wọ́n yá order from above fún àmọ́rú above tó fẹ́ jẹ́, tí wọ́n bá jàjà bọ́, wọ́n padà tó wá ṣòro. Ṣé bẹ́ẹ̀ ni yóò máa rí lọ? Nǹkan tá a nílò lásìkò yìí, ṣé mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ní middle belt northern part báyìí, part of southern part lọ́dọ̀ wa mi báyìí, no solution. Ní báyìí ìfọwọ́sowọ́pọ̀ ló ṣe pàtàkì jù. Èmi l'Odùduwà, ìwọ ni Yorùbá, rádaràdá tá à ń bá ká yìí o, kì í mọ̀ sára ẹ̀. Àwọn pípù yìí ń bọ̀ fún wa gidi ni o. Ogun tí ẹ̀yin rí tí wọ́n ń gbé oríṣiríṣi, àwọn èèyàn wà lẹ́yìn wọn gidi, tọ́jà àwọn ará títorí resources wa, àwọn ará òkè òkun, àpapàá jùlọ àwọn country tó jẹ́ country ẹlẹ́sìn mùsùlùmí, nítorí kíni? Sharia àti jihad. Ìgbàgbọ́ nínú orí burúkú, ìfẹ̀mí èèyàn ṣòfò, irú ẹ̀sìn wo nìyẹn? Àwọn ò wá sọ wípé bí ẹ̀sìn yẹn ṣe rí nìyẹn. Ìtawà sọ ni pé àwọn northern part tí wọ́n ń ṣe ẹ̀sìn yìí, tí wọ́n ń gbé nǹkan yìí wá fún wa láti fi pa wá run ni. Kì í ṣe pé ẹ̀sìn yẹn, ẹ̀sìn làwọn ń ṣe. A dẹ̀ rí nínú àwọn ọmọ ọ̀dọ́ wa ní ìsìn náà tí wọ́n jẹ́ irú àwọn èèyàn alákatakítí bẹ́ẹ̀ tí wọ́n ń ṣẹ̀sìn, tí wọ́n láwọn ń ṣẹ̀sìn. Kí ló le tó bẹ́ẹ̀ lórí ẹ̀sìn? Gbogbo ọ̀rọ̀ afẹ̀míṣòfò tá à ń sọ yìí ní ìsìn, orí ẹ̀sìn ni wọ́n dá lé lórí. Ó sì ti ń kọjá ẹ̀sìn tó dẹ̀ ti ń pa mùsùlùmí náà. Wọ́n ti ń lọ mọ́ṣáláṣí, wọ́n ń pààyàn ní àwẹ̀ Ramadan. Ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ fìyẹn sí ni, kí wọ́n bá lẹ́sìn kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Ṣebí wọ́n ti declare pé àwọn ò fẹ́ kìrìsìtẹ́nì. Wọ́n declare wípé wọ́n fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà. Bí ò tiẹ̀ jáwọn ìjọba ló sọ, allegedly bá a ṣe ń gbọ́. Wọ́n ní wọ́n Nàìjíríà ni wá, àwa àtàwọn northerners yìí, ṣé wọ́n Nàìjíríà ni wá? Ṣé àwọn southern part bí wọ́n ṣe ń pààyàn rèé? Kí la fi jẹ́wọ́ Nàìjíríà? A jẹ́wọ́ Nàìjíríà ló ń dà orúkọ, a kì í ṣe wọ́n Nàìjíríà ló ń dà nature at all. Ìrònú wa ò papọ̀, àṣà wa ò papọ̀, èdè wa ò papọ̀,
ìṣe wa ò papọ̀, then what are we talking? Wọ́n dẹ̀ ní kò sí ìjọba tó máa fẹ́ kí orílẹ̀-èdè ó pín lábẹ́ òun, ṣùgbọ́n ẹ fẹ́ kó pín, ṣùgbọ́n ẹ fẹ́ kẹ́mi ó máa ṣòfò. Ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́, èyí tó jẹ tí ìlú tó túká orúkọ ẹ̀ ò ní parẹ́. Ṣùgbọ́n mi ní deceive ara mi, àwa àtàwọn èèyàn yà kì í ṣe nǹkan kan náà o. Kó ní kálukú wà láyé ẹ̀, kódà ó fẹ́ better ju restructuring lọ. Torí àwọn eléyìí wọn à believe nínú constitution, àwọn tó believe nínú sharia. Tẹ́ ẹ bá wà lẹ́ẹ̀ ṣe restructuring, ṣé wọ́n máa sinmi wàhálà yìí náà ni? Àárọ̀ ìjọba ni o, ẹ̀mí aráàlú ti ń bọ́jú o. Ẹ̀yin olóṣèlú yìí, àánú yín ò dẹ̀ ṣe mí. Ẹ̀yin ọba, àánú yín ò ṣe mí. Tẹ́ ẹ bá rò pé ẹ máa bọ́ ń bẹ̀, ẹ lè bọ́ ń bẹ̀, orí yín ló máa padà dàlé. Torí ẹ jókòó ní ìsìn torí òṣèlú, nítorí owó tẹ́ ẹ máa rí kó jẹ. Kán mọ́ sọ fún pé ẹ̀ ń tako nǹkan kan. Àbẹ́yìn náà wà nínú àwọn tó ń sponsor wọn ni, torí àlè orúkọ àwọn tó ń sponsor wọn báyìí. Ẹnu náà ni. Àmọ́ rántí ìgbà tí Buhari ní we cannot expose them, they are our people. Àwọn people orí burúkú wo ni? Àwọn wo ló ń kóbọ̀ padà kó gbogbo ẹ̀ fún wọn tí ẹnìkan máa gbẹ̀mí èèyàn? Ó ti ń jọ torí òṣèlú. 2027 àdé á lọ, ṣé bá ṣe máa continue ni? Àwọn ará Sokoto wọ́n ti ń sákò ní Sokoto. Ṣé bọ́mọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá dé àbí Ìbàdàn àbí Èkó tí wọ́n bá dé ń bo lẹ fẹ́ sá lọ ná? Kò tó kán máa sá lọ, kán tó máa pàdé wọn lọ́nà, kán máa fi wọ́n ṣe súyà. Ẹ má mà jókòó kẹ́ ẹ káwọ́lé wọ ọmọ Yorùbá bí orin bàbá wa Ògúndé ni. Yóò 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 Yorùbá ronú wo, ìjàgbá ní kẹ́ ẹ máa jà. Ṣé wàá gbọ́lá lórúkọ tèmi o? Ìkànnì Jùgbà Máa Sàlẹ̀ tí ń wò wá.